ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ kan wà nílẹ̀ yìí rí Gbenga abẹ́fẹ́ Adébóyè ní orúkọ ẹ̀ ń jẹ́ o onímọ̀ ní ńlá ni o láàrin àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ìròyìn tí wọ́n jọ ń kéwì tí wọ́n jọ ń ṣiṣẹ́ amúlùdùn bẹ́ẹ̀ ni òkìkí ẹ̀ lálẹ́ wò dáadáa nílẹ̀ yìí àti káàkiri gbogbo ilẹ̀ kílẹ̀ lónìí 30 ọjọ́ oṣù kẹrin gan ni o àjọ irú ọjọ́ òní gan ni Gbenga Adébóyè kú lójijì ìjàmbá mọ́tò kan ló pa o bẹ́ẹ̀ ni abẹ́fẹ́ ò tàkìtì lórí obìnrin ikú ọlọ́run ló dé ọba aláwòrábí tó fún ní àǹfààní kó wá ṣàtúnṣe lẹ́yìn tó ti kú nígbà kan rí ṣùgbọ́n tá a dá a padà kó lè ròyìn fáwọn tó ń sọ pé kò sẹ́ni tó dé ọ̀run rí gbangba ó pẹ́ dẹ̀ tí ọkùnrin ọmọ ọdẹ òmu yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti kú lónìí gan ni ó pé 20 ọdún ṣùgbọ́n kí ni Gbenga Adébóyè ṣe gan ta ló ràn lọ́wọ́ kí ló ṣe fún àwọn èèyàn kan tí wọ́n fi kàákún má ní gbàgbé èèyàn tí kò sẹ́ni tí ó lè ríṣẹ́ dáadáa tó ṣe bá ọ̀rọ̀ rẹ̀ o látẹnu Kazeem láti ìlú Ìlọrin Akeem Enúdùnjuyọ Yemi Ajide àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sharp mama. You put cow. Now you be this. What's in there now? This lorry won't fall my hand today. This one a small thing now. Now what thing? My body don't dey too old for this job. Mofo, no be old age they worry you at all. Now waiting you don't know now they kill you go so. Hey, bring my Roxy 5,000. As you see me so, I just come from Lagos. From here, I dey go Benin. From Benin, I dey enter Port Harcourt sharp. You know the tire? Tire for where? Eroxil 5,000 we get 100% natural herb go make your body strong kakaraka. Eroxil 5,000 they give 100% natural energy we go make your body dey kampe every day. No be only for adult o, e good for children too and e go comot all the pain for your body. Eroxil 5,000 dey 100% natural. Eroxil 5,000 Eroxil 5,000 dey for chemist and pharmacy throughout Nigeria. 5,000 go make your body dey chim chim. tá bá ń sọ nípa ọ̀kan lára àwọn àgbà ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń sọ̀rọ̀ rédíò tó tún jẹ́ òṣèré tíátà ọ̀kan ni Alhaji Abdulfatai Adeniyi Kazeem nílùú Ìlọrin ẹ̀yin náà wà láwọn tí wọ́n súnmọ́ Gbenga Adébóyè dáadáa bí a ti rí ẹni tí ó ń ṣe bíi abẹ́fẹ́ Olúgbénga Adébóyè. ẹni tí ó wá fẹ́ bí jọnijọni ló pé ẹni tí ó ṣe bí abẹ́fẹ́ òkè ọlọ́run ti dá àti bí ẹni tó bá fẹ́ máa ṣe bí tiẹ̀ ṣùgbọ́n tó gbé àkàndá ni ọlọ́run dá gẹ́gẹ́ bí òun náà ṣe sọ lọ àkàndá bẹ́ẹ̀ ó máa lóye ìgbà tí wọ́n dá ọ̀sùn ayé Gbenga Adébóyè jẹ́ tí ẹni tó fẹ́ bá wọ́n lè fohùn jọ wọn àti tàbí tiẹ̀ ni nígbà Gbenga Adébóyè ṣe rí nìyẹn. wọ́n lè fohùn jọ ni ṣùgbọ́n wọn ò dàbí tiẹ̀. wọ́n lè fohùn jọ kò lè dàbí tiẹ̀ wọ́n lè fohùn jọ ni nítorí ó mú wá sílé ayé ọlọ́sìn fún ní ẹ̀bùn ọ̀hún àti gbogbo bí ó ṣe ń wà sí tiẹ̀ tó máa jọ náà tó láyé ń ṣe ṣùgbọ́n kò sẹ́ tí ó lè dàbí Gbenga Adébóyè. ẹgbẹ́ yín fiban tí ó dálẹ̀ pẹ̀lú àwọn kan bàbá kí ni ẹgbẹ́ tí ẹ miss nípa Gbenga Adébóyè lẹ́nu kí lẹ miss nípa ẹ̀ gan. kò sí bí a ṣe kẹgbẹjọ tá a ní miss Gbenga Adébóyè ló pé ọ̀kan lára àwọn tí ó jẹ́ àwọn tó fi ẹgbẹ́ náà lọ́lẹ̀ ni ó sì jẹ́ ẹni tí ó máa ń bá èèyàn sọ òótọ́ kì í bẹ̀rù láti sọ òótọ́ fún yàn ó ti ẹ̀jẹ̀ rí pé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè mọ̀ fún ọ̀rọ̀ sábẹ́ ara sọ ṣùgbọ́n Gbenga Adébóyè akíkaka kọ́lọ́rọ̀ gbọ́ ni kọ́lọ́rọ̀ bá gbọ́ ilẹ̀ lọ́rọ̀ lè ṣe wọ́n á miss ẹ̀ torí pé bí nǹkan wá fẹ́ dàrú máa sọ̀rọ̀ tán ó sì máa fi di òfin mọ́lẹ̀ kò fẹ́ mọ bó ṣe jẹ́ kò fẹ́ mọ bó ṣe tó ó dàbí èmi ṣe jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ mẹ́tò ìgbà ni mo ṣàṣìṣe kò ní bẹ́sù lè gbà láti sọ pé ọ̀rẹ́ mi ọ̀hún ṣe dà. nígbà ayé ẹ̀ a rí pé gbogbo èèyàn ni kò sí bóyá fẹ́ ṣe ó ṣe gbá ó ṣàwò ó ṣe báyìí fáwọn ó ràn wọ́n lọ́wọ́ kí ni nǹkan tó tẹ̀ ṣe fẹ́yìn nígbà ayé tiẹ̀ ṣó ní ọ̀nà kan tó gbà fi ràn yín lọ́wọ́ nígbà tó wà. dáadáa ẹni ò ní ẹ̀mí láti ṣe rẹ́kọ́ọ̀dù tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó wà ní ayé màtí wọ́n fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù àjọ máa ń jókòó àjọ máa sọ pé jẹ́ ká ṣe báyìí jẹ́ ká yọ lè kúrò ẹ̀ pé bí èèyàn pòdùsì èèyàn nígbà míì máa ṣì sọ àwọn ẹ̀fẹ̀ míì ó sì yẹ pé tí kì í pa orí ọ̀rọ̀ náà má bẹ́ kódà nínú àwọn rẹ́kọ́ọ̀dù ẹ̀kan bẹ́ẹ̀ pé èmi ni mo ní ẹ̀fẹ̀ tí ó lò ń bẹ̀ yóò kọ sẹ́yìn páálí pé ẹ̀fẹ̀
báyìí o oṣù báyìí o Dan Kazeem ló ní. ọjọ́ kan lọ́wọ́ pẹ̀lú gbà gbàrà tí mi ní ti máa dá sí ọ̀rọ̀ rẹ́kọ̀dù ohun tí mi ó máa sọ pé já sí báyìí ṣé mi ò lè kọrin ni ṣé mi ò lè dá ṣe ni tó ló fi bó ṣe sọ gbàrà tí mo ní mo lè kọrin ó sì bẹ̀rẹ̀ sí mọ́tò àsùnmọ́gbọ́dọ̀ olú akíkan rẹ́kọ̀dù ó ní ọ̀rẹ́ mi yóò ṣe rẹ́kọ̀dù fún yín bá a ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ tó bá a ṣe ṣe gbìyànjú àlọ́rin láti kú yóò wá sí Ìlọrin láti wá wò gbìyànjú wa ìkókó láti rìkọ́dù ó tún gbó tiwa bá a ṣe ṣe rìkọ́dù tó bá a ṣe mix ọ̀dọ̀ Gbenga Adeboye wà nílùú so ó jẹ́ tí ó yẹ pé ó jẹ́ kí n ṣe rẹ́kọ́dù nígbà ayé rẹ̀. 20 years after kí ni ẹgbẹ́ yín wá ǹjẹ́ ẹgbẹ́ tí ẹ nìkan tí wọ́n fẹ́ ṣe lórúkọ ẹ̀ àbọ̀ nìkan tí èyí tẹjọ́ rẹ̀ tẹ súnmọ́ tẹ̀ ń gbèrò tẹ fẹ́ ṣe pé ẹ̀yin yan ẹ̀wá wò kọ́ta ṣe lórúkọ Gbenga after 20 years ṣó tiẹ̀ wà. bẹ́ẹ̀ni a ti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ tó wà láwọn ìpínlẹ̀ káàkiri èdè àti ìpínlẹ̀ Ògùn ni àti Ọ̀yọ́ ni àti Kwara ni àti gbogbo ìpínlẹ̀ àti ní 30 ọjọ́ nínú oṣù táwa yìí wọ́n gbọ́dọ̀ ṣe kọ́kọ́ láti tí ó jẹ́ má nígbàgbé láti wáyé jẹ́ kí orúkọ Gbenga Adeboye ti parẹ́ gbogbo àwọn ètò ẹ̀ ó ti wà. gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ direct link sí Gbenga Adeboye tó kọ́ níṣẹ́ tọ́jọ́ ní àjọṣepọ̀ tó dáadáa tí olóògbé pàpà fìdí ẹ̀ múlẹ̀ pé Yemi Ajide ayéle kí lẹ mísì nípa ọ̀gá yín 20 years after kí lẹ mísì nípa ẹ̀. 20 years after everything tí ó represent olóògbé Adébóyè náà ni àwọn ọ̀rọ̀ àmọ̀ràn wọn àti ìkẹ́kọ̀ọ́ wọn tó tayọ láàrin pèdèpèdè àti sọ̀rọ̀sọ̀rọ̀ aládàáni lórí rédíò àti tẹlifíṣọ̀n. ẹ mọ̀ pé tí kò sí bí ọlọ́mọ kì í dàgbà lọ́wọ́ ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń dàgbà lọ́wọ́ bàbá ẹ̀ ká ní wọ́n sì wà láyé ni àwọn ìtọ́ni téèyàn ò bá sì máa gbà ò bá sì wà ń bẹ̀. títí dàsìkò yìí torí pé a bá wọn níwájú títí dàsìkò bẹ́ẹ̀ ni torí àti wọ́n wà náà ẹni tó máa ń dí ògidì ní olóògbé Gbenga Adeboye so gbogbo ètò táwọn à ń ṣe gan bóyá bẹbẹ tá àti ẹrù bá ń gan bóyá wọn jẹ nǹkan kan lójú wọn gan tó wọn ṣì wà láyé wọn á lè máa sọ pé ṣé wọn ló ṣètò Yẹmí next time báyìí ni kò ṣe báyìí ni kò ṣe gbogbo wọn ìtọ́ni yẹn téèyàn ò rí mọ́ ó jẹ́ ẹ̀kọ́ tí a miss nípa wọn tó pọ̀ àlàyé jẹ́ nìkan pé tó bá ń gbòòtò á pe elétò gbọ̀ngàn pé àṣìṣe wà níbi àwọn ètò tó ń ṣe báyìí ọjọ́ míì fi kún báyìí so mo nígbàgbọ́ pé tó bá sì wà láyé wọn á máa ṣe bẹ́ẹ̀ náà àwa náà tún máa ní ẹ̀kọ́ yẹn a tún máa ní síwájú torí pé ìmọ̀ òpin síbì kan ojoojúmọ́ là ń kọ́ ìmọ̀ kó ìmọ̀ so gbogbo mo mísè púpọ̀ nípa olóògbé Gbenga Adeboye bẹ́ẹ̀ ni. kí ni oore má nígbàgbé kan tó ṣe fi tẹ́ pé tẹ́ bá rántí oore tẹ́ pé láàrin ẹ̀yin àti wọn ló wà ṣó tiẹ̀ wà. oore má nígbàgbé nọ́mbà 1 tí ẹ ń ṣe bóyá tó gbọ́dọ̀ wà láàrin iṣẹ́ tí mò ń ṣe lénìí tí mo ń jẹ nǹkan tí ìbáṣe olóògbé Gbenga Adeboye èmi ò rò yí pé mo lè ṣiṣẹ́ yìí mi ì tí rò pé mo lè ṣe. so nígbà tí n bá ti ń bòkèrè lójoojúmọ́ ṣé mi ò ní máa rántí apẹja tó kọ́ mi bá ti pẹja ni. so kábọ̀ wá sọ pé ilé tó wà láàrin àwọn àti Ọlọ́run torí pé àwọn Ọlọ́run lò fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n rántí nígbà ìgbéyàwó mi Ọlọ́run lò fún mi gan mo lè gbéyàwó lò ó pọ̀ mélòó la fẹ́ kà ṣùgbọ́n pé wọ́n ti ẹ̀ lè tọ́ mi sọ́nà iṣẹ́ tí mo sọ. lẹ́yìn òbí ẹni tó bí ni ọ̀gá ẹni tó kọ́ni níṣẹ́ tó kọ́ni ní ojúnà bá a ti fòkèrè sẹ́nu òun ni ká tó gbóríyìn fún un. so oore tó má nígbàgbé tí olóògbé Gbenga Adeboye ṣe fẹ́. ẹ ṣe gan a máa rí yín bá. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. amakusẹ oṣù yìí April ni wọ́n máa pé 20 years tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ni Gbenga Adeboye tó ti lọ kí lẹ́yìn pàdánù lára ọkùnrin ǹjẹ́ tí ẹ̀ mọ́ ń gbà yí ẹ̀. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé bá a ṣe wà láyé tá a wà láàyè ọpẹ́ ló tọ́ sọ́lọ́run lóṣù April ló máa gbé 20 ọdún tí ọ̀gá wa ọ̀gá grand boss olóògbé Gbenga Adeboye tí wọ́n ti jọ́lọ́run pé
tá a bá sọ wípé àpàdánù wọn àbí àmísì wọn irọ́ ńlá lápá o torí nígbà tí wọ́n wà láyé ọjẹ́ tí wọ́n kóyìn mọ́ra tí ó jẹ́ pé wọ́n máa ń fẹ́ fà wá lókè ìgbà tí wọ́n wà ní ayé àjọrìn bí fún ìgbà díẹ̀ tó sì jẹ́ pé mo rí àìmọye ẹ̀kọ́ tí mo rí bọ́ lára wọn. ẹ mọ̀ wọ́n mọ̀ yín. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mí tí mo pọ̀ wọ́n dáadáa. Mo lè fi gbogbo ẹnu sọ pé ńgbà yẹn ìgbà tí mo kọ́ tí fóònù ṣẹ̀ṣẹ̀ dé ńgbà yẹn Econet mi dé ńgbà náà so mo á fẹ́ ra owó mi wá pé ní àwọn ọ̀gá mi náà ti fẹ́ ra fóònù owó mi kò tó fẹ́ ra fóònù ó dà wọ́n kàn ní kí wọ́n bá lọ sí ọjọ́ kẹta wọ́n dẹ̀ ra fóònù yẹn tuntun Econet nígbà yẹn wọ́n dẹ̀ fún mi nígbà yẹn. Gbenga Adeboye. ìgbà yẹn pé èèyàn kọ́kọ́ lo fóònù ní ayé Gbenga Adeboye ló kọ́kọ́ ra fóònù fún mi. Fóònù àbí láìnì. Fóònù àti láìnì wọn kí ta láìnì lọ́tọ̀ọ̀tọ̀ ń gbà yẹn o wọ́n máa ń ta méjèèjì papọ̀ ń gbà yẹn ni àti fóònù àti láìnì wọ́n máa ń tà papọ̀ ní Econet tó máa ń rí gbàgbà báyìí. Bàbá lẹ́yìn ogún ọdún yìí ṣé àti ẹ̀rẹ́ nìkan tó rí bàtà yìí wọ̀ ní láàrin gbogbo yín ta ló rí ìwọ nú yín. kò sẹ́ni tó rí wọ akàn ń yọ nára ìṣe wọn wípé àṣe wọn gbọdọ̀ parẹ́ ìṣe wọn gbọdọ̀ parẹ́ pàápàá jùlọ a ní platform kan tí a dá sílẹ̀ ní orúkọ wọn láti ṣe àṣejẹ ńlá fún wọn fún ti ogún ọdún yìí wọ́n bá ṣe ń lọ àwọn èèyàn náà ṣe máa mú gbogbo àwọn bèrèbèrè sọ̀rọ̀sọ̀rọ̀ náà ló wà ńbẹ̀ àwọn tó jẹ́ pòmọ́tà àwọn bíi aláàjì ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn àwọn náà wà nínú platform yẹn tí wọ́n jẹ́ àdúgbò láti ṣe nǹkan gbòógì fún wọn fún 20 years. àwọn tó wá jẹ́ bíi olóògbé ǹjẹ́ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ kí tiẹ̀ kí làjọṣepọ̀ yín ṣé ẹ̀ ń rí wọn ṣọ́ ń rí yín. à ń ríra gbogbo wa là ń ríra là ń jọ ń sọ̀rọ̀ pé báwo ló ṣe lọ báwo ni wọ́n ṣe máa dá sí báwo ni orúkọ ti Gbenga Adeboye filẹ̀ tí òfin ní bàjẹ́ gbogbo ẹ̀ là ń gbèrò ní gbogbo ìgbà kó tó pé ogún ọdún gan ọdọọdún a máa ń ṣèrántí wọn pé àkókò ti di ọdún báyìí ti di ọdún báyìí ọjọ́ tó bá pé yẹn a máa ń sọ kódà ọjọ́ tó jẹ́ birthday wọn a máa ń fi tún ṣe ìrántí wọn lórí ètò rédíò pé òní ní ọjọ́ birthday olóògbé bọ́ sí o a máa ń fi rántí ẹ̀ àìmọye àwọn kan bẹ́ẹ̀ la máa ń ṣe láti fi ṣe ìrántí wọn. tábà ní ká wò ní méní méjì láàrin ìgbà tí èrè ẹni tí bóyá ìnáwó sí èèyàn ìṣesí ẹ̀ tó bẹ́ẹ̀ jọ ti Gbenga tó wà ṣe é rí. tí ìṣe tí wọ́n jọ ti olóògbé pọ̀ rẹpẹtẹ irú ọ̀rẹ́ mi àbúrò má tẹ̀ fún kàlífíà tó máa ń sọ̀rọ̀ báyìí kó tó di pé olóògbé gan kú wọ́n ti mọ̀ pé àwọn ọmọ ìṣe wa mú òun báyìí wọ́n mọ̀ pé tó máa ń sọ̀rọ̀ bí ìgbà tí Gbenga Adeboye ń sọ̀rọ̀ ni Wálé Dáadáa òun náà máa ń sọ̀rọ̀ bí wọn Banjo Ìdẹ́dẹ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n mú ìṣesí wọn tí wọ́n mú wọn pọ̀ rẹpẹtẹ àti àwọn ìlú tí wọ́n ń ṣe lórí ètò ìgbà náà tí àwọn mìíràn ti fún wọn pé àjẹká máa ṣe lè ká fi máa promote ìṣesí Gbenga Adeboye ìgbà kan wà láyé. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni ààrẹ ambassador Abíọ́dún Adéoyè afẹ́fẹ́ ọ̀hún. ìṣègùn amariba. ẹ mọ̀ kó ojúmọ́. ojúmọ́ aláwọ̀ ojúmọ́ rí o. pé yóò pé ogún ọdún tí ọ̀gá yín pàtàkì tí wọ́n jáde láyé. bàbá gẹ́gẹ́ bí ẹni tí ó ní direct contact direct link sí Gbenga Adeboye oore wo ganan ṣe fún yín àǹfààní má nígbàgbé òun ṣe inú ayé tẹ́ pé tẹ́ ẹ̀ nígbàgbé láéláé. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé tí wọ́n lò torí mo ti fi ṣe program láàárọ̀ ìtẹ́lẹ̀ wípé ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn sọ ni pé ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn ju kéèyàn dàgbà ìládìyẹ ìrànà mo dúpẹ́ fún ìgbésí ayé tí wọ́n lò tí n bá ní kí n máa sọ nípa pé kí ni nǹkan tó ń ṣe fún yà ẹni tó bá sọ̀yàn tó discover èèyàn gbogbo rẹ̀ ẹni yẹn ṣe fún yàn ó dàbí téèyàn bá wà níbi iṣẹ́ kan sùn tó kọ́ṣẹ́ tó yege iṣẹ́ yẹn ló fi ń jẹun ibẹ̀ ló ti níyàwó ló ti bímọ so definitely mi ò ní tẹ́ni yẹn fẹ́ jẹ lẹ́yìn Ọlọ́run lẹ́yìn àwọn òbí tó bí ọ̀gá yẹn tó fi ṣẹ́ lé lọ́wọ́ tó ń jẹ ìsáyẹ̀dẹ̀ ni yẹn ṣeré kò ṣe dáa nítorí máa ń sọ nìyẹn Gbenga Adeboye yóò sáà bí wọn ṣe Jésù kí wọ́n sọ pé ọ̀rẹ́ mi kan wà á ní pé níjọ́ tí mo tó ti mà mí àtijọ́ ń bọ̀ go to 20 years over 20 years á ní mi ìfijọ́ kan sọ̀rọ̀ Gbenga Adeboye láì darí pé òun dẹ̀ máa ń gbọ́ ń gbòmí tá ara yẹn ayá sọ pé aláyé burú gan mà ní bí burú yẹn kò sí ní tó kàn yín mi ní tí mo ní òbí pé kí ni nǹkan tí mo jẹ lérè lára yìí láti jọ sí bẹ́ẹ̀ mi náà ṣe wá mi ò ń sọ Ọlọ́run mi ò ń sànábì mo láwọn ọmọ tó yóò kọ́ṣẹ́ lára mi eléyìí tó bá wò pé aṣíwájú ó burú aṣíwájú ò da kìnnìkan tó bá fi yẹn jọ́ọ̀jì mi ó kó kọ́ lọ́yìn ọkàn mi bọ́tí nǹkan tí mo fi lé ẹ lọ́wọ́ tó fi dé èèyàn tó fi mẹ́ tó fi dá tó dà tó fi bóyá tó fi yàwó tó bá ti ń ronú yẹn eléyìí tó kó ọkàn mi láìpẹ́ ti sẹ́mi ti pẹ̀lú olóògbé Gbenga Adeboye
gbogbo oore ló ṣe fún mi pátápátá. gbogbo oore ni. mi rí kíní kan tí màá sọ pé tí mo regret mi rí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba so that is just it kọ́lọ́ ilé ìgbìmọ̀ kókó tó ń bá mi ṣe sàárè ìṣe fún wọn. Allahumma amin. 20 years ago 20 years after kí làwọn nǹkan tẹ míìsì kí ni nǹkan tí ẹ pàdánù personally àti ní orúkọ ẹgbẹ́ freedom. tẹ bá jọ wà tẹ jẹ́ ọ̀rẹ́ tàbí ìyàwó àtọkọ tí ọkọ bá ṣaláìsí no matter how káwọn máa jà ní every day by day ẹjọ́ kọ̀ọ̀kan tí wàá ti wá máa rántí pé bóyá àsìkò tó máa ń wú ẹ o bóyá àsìkò tó máa ń yìn ẹ bóyá àsìkò tó máa fún ẹ ló bá jọ wà tẹ jẹ́ ọ̀rẹ́ tàbí ìyàwó àtọkọ tí ọkọ bá ṣaláìsí no matter how káwọn máa jà ní every day by day ẹjọ́ kọ̀ọ̀kan tí wàá ti wá máa rántí pé bóyá àsìkò tó máa ń wú ẹ o bóyá àsìkò tó máa ń yìn ẹ bóyá àsìkò tó máa fún ẹ ló o gbọ́dọ̀ máa mí sẹ́ni yẹn títí lọ. ibùkẹ́jọ gbénu lé pẹ̀lú yàn tẹ bá kú àwọn àtìtì ẹni yẹn ẹ sì máa rántí lágbájá báyìí débi ẹni tó jọ̀gá. ẹ bá pé Gbenga Adeboye is an institution. bọ́lá ṣe yẹn kí àwa jẹ́ institution kékeré àwọn jẹ́ institution tó gbòòrò. ní ọ̀rọ̀ lé Dr. Sikiru Barrister dání inú iṣẹ́ orin aláṣọ àlárí gàn alágbádá yọ tó ní bùbá yọ ṣe understand ẹni tó yẹ pé bẹ́ẹ̀ bá jókòó bẹ́ẹ̀ bá gbọ́ program ẹ̀yọ̀ kan tó ṣe ẹ máa yọ program bíi 5-6 nínú program ẹ̀yọ̀ kan tẹ́ẹ̀rí mọ́ nígbà tí orí ọ̀fẹ́ àdáná Ọlọ́run pé Ọlọ́run ó pọn mi ìmọ̀ sáwà náà níkùn ṣe understand táwọn ọ̀pọ̀lọpọ̀ láàárọ̀ tí mo dedicate program fún wọn àmẹ́yẹ lómi á pè mí pé tó ń bá ti fẹ́ rántí Gbenga Adeboye tó ń bá ti gbọ́ program Enúdùnjuyọ òun gbọ́ nígbà pé Gbenga Adeboye ti wà láyé pé kò tí kú ni. You understand? ọ̀tọ̀ ní kéèyàn fẹ́yàn nífẹ̀ẹ́ ojú ìyẹn ò sí tí Enúdùnjuyọ tí màá fi wọlé ọlọ́sọ̀ máa wọ́ sí Gbenga Adeboye kú ni. tèmi ò sí pé wọ́n ní wọ́n pé ní tí mo bá ṣe ni màá máa sọ. ààyè tí mo wà lénìí ọgbọ́n kọ ìwé mélòó mo kà ẹ̀bùn mélòó mo ní àánú Ọlọ́run ni mo rí gbà mo dẹ̀ rí pé mo jáde látàrí Gbenga Adeboye so that is just any other thing. nígbà tí síwájú ni pé ọ̀nà bàálà ń jọ owó tí wọ́n bá délé fún Gbenga Adeboye ọ̀nà kó fún mi kẹ́ mo lè sọ pé ẹ̀pà ìtòrí pé káwọn jọ sí wọn tó pé èmi àti àjọ gbé dáadáa ẹjọ gbé ní pápá àṣàkọ ọgbà tó wà ní airport èmi ò ń sọ̀tàn mi so I thank God of his life àwọn ọgbà tó wà ní airport owó tó ṣe fún ọjọ́ èmi ló bá rán píṣọ tó ṣe lọ mọ̀ ṣe tó ní blọọkì tó ní youtube di èmi ó padà bọ̀ ọ̀rẹ́ mi tó rán youtube. Oya ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tó bá rán oya. so bí mo bá rán youtube ẹgbà ẹ nígbà tó ní blọọkì tó ní youtube di èmi àjọ wà ní sókè pọ̀ sí ìlú wa máa ṣàfàní àgbègbè so mo ṣe fashion design so ìbẹ̀rẹ̀ ilé ìṣẹ̀ ló lọ kópọ̀ pẹ̀lú ilé ìṣẹ̀. àbọ̀ olómi ìwọ́nu jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni. ó ti máa ń sọ torí mi pè mí sí ìgbọ́ èmi máa ń pè é tá a bá níṣẹ́ zone tàbí pé kó wá sọ̀rọ̀ pẹ̀ kó lè ní change díẹ̀ ó bá sàn ní ṣe bá ṣẹ́kù ṣe Babaládé nínú Ṣẹ́gun Adéwálé kàpẹ́ kúlò gbogbo àwọn èèyàn ju. kí lẹ́yìn ṣe fún àwọn yẹn gbà yẹn. wọ́n kọ́ ni mo dẹ̀ lù yes níbi mo dẹ̀ gbé so gbogbo ẹ̀kọ́ tàìtàǹgọ́ lọ kan kí Sani Adé kan gbogbo oníbàárà sọ pé ọ̀bọ̀ yìí ó dà pé ọ̀rọ̀ ló sì máa sọ jẹun pé Sani Adé ti. ṣe ṣùgbọ́n aláwọ̀ sọ ní dèní báyìí tẹ bá rí ẹyin sọ̀rọ̀ tẹ bá rí wọn. àbí tẹ bá rí ọ̀dà ó sì lè dáyé wọn tẹ bá rí. àwa àyìnlá tí bá ti lọ sí sòwò ọ̀bẹ́ ọ̀dà sáà tí bá ti lọ sòwò orúkọ yín lẹ́ẹ̀kan sí. Adéròmú Kazeem Ajide ọmọ ọba ní sàárẹ̀ olú ẹ̀ṣẹ̀gùn àwọn àríwá olùkẹ́sà. Ọlọ́run fún yín ní ẹ̀bùn orin ó tó àṣẹ ní sọ̀rọ̀sọ̀rọ̀ oṣù náà ni máa pé ogún ọdún tí Gbenga Adeboye ti lọ ǹjẹ́ tiẹ̀ mọ́ gbà yí ẹ̀ tó mọ̀ níṣẹ́ mọ́. dáadáa sẹ́rí nǹkan tí mo ṣe ọ̀gá wa Gbenga Adeboye ọlọ́ba àfọ̀rọ̀tẹ̀ mo lè sọ wípé Gbenga Adeboye jẹ́ àwòkọ́ṣe because West Coast music
welcome to entertainment generally. Àwòkọ́ṣe mi ni wọ́n jẹ́ orí àjọ ní àjọṣepọ̀ dáadáa. Ìtumọ̀ ẹ̀ ni wípé ṣé mọ̀ wípé ẹ rántí wípé ọ̀dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù ni mo wà. Ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù lọ̀gá mi. Ẹ̀rẹ̀kẹ́ àti Gbenga Adeboye 5 and 6 ni wọ́n. So kò síbi tá à ń travel lọ àjọ ń lọ nígbà yẹn. Ibùgbà tá a fẹ́ dá ẹgbẹ́ fífà ńlẹ̀. Mo wà níbẹ̀ lọ́jọ́ tí wọ́n jọ ń ṣàwàdà wípé gbogbo ilé ìdájọ́ ń ṣe yìí ẹja sọ́dẹ̀gbẹ́ àṣà àti dákanlẹ̀ tẹ́lẹ̀ ìyẹn dàrú. Sáàmù wo ra wa ràn ní ó yá ìjà bẹ̀rẹ̀ kínní adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà lábẹ́gi a máa pè bẹ̀rẹ̀ lábẹ́gi àánú ní LTDA tí ń gbà yẹn lẹ́yìn iwájú fẹ́mínà wọ́n lọ ṣe sọ́dọ̀ kọ́ nìyẹn ní ẹgbẹ́ fífà ṣe dúró lé so Gbenga Adeboye àwòkọ́ṣe ńlá ni fún èmi gẹ́gẹ́ bí ẹni kan lábàṣàkọ́ onípékèrè bàbá ní ọ̀gá èèyàn títí ayérayé ẹ̀rọ máa lọ sí Gbenga Adeboye. Ogún ọdún máa ń lọ sí àti ẹ̀rẹ́ ìlú tó bàbá ẹ̀ wọ̀. Gbogbo àwọn tó wọ̀ ó ṣò wọ́n lẹ́sẹ̀. Gbogbo àwọn tó wọ̀ ó tó wáṣẹ́ rí oníkálukú lọ́lọ́run fún ní ẹ̀kú tiẹ̀. A kàn máa ń tap lára ara wa ni wípé lágbájá ó dẹ̀ fẹ́ jọ lágbájá o. Àmọ̀dí ló fẹ́ jọ kinní kan o. But Ọlọ́run ọba mi tó bá lòun dé òde náà ni orú Ọlọ́run nìkan ni ò sí o. Orú èèyàn wà. Orú Gbenga Adeboye ṣọ̀wọ́ nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ má jẹ́ ká ẹrù ó tábà fẹ́ para wa nìkan lókun. Lóòótọ́ èmi náà ń kọrin, mò ń ṣàwàdà. Ṣẹ̀mọ̀ pé láìpẹ́ náà láṣìjọ wà, mò ń yàtọ̀ síra wọn. Ẹ̀bùn Ọlọ́run kò tiẹ̀ jọ. Ẹ̀bùn tí Ọlọ́run fún Gbenga Adeboye ti pọ̀ jù. Ó pọ̀ ní tó wà ní orí Gbenga Adeboye kan ló wà lórí tèmi. Ẹ̀bùn tọ́lọ́run fún èmi lóòótọ́ mo lè múnú èèyàn mo lè kọrin mo lè kí mo lè ṣe táwọn mo lè ṣe láìpẹ́ dáadáa. Àmọ́ Gbenga Adeboye kò sí tí mò ń ṣe yẹn tí Gbenga Adeboye ò lè ṣe ó tún ṣe jù mí lọ. So a kàn tap lára ẹ̀ náà ni wípé ìwọ Ọlọ́run gbé àwa náà débẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ má get me wrong o, mi ò sọ pé kò sẹ́ni tó lè ṣe bí titi ẹ̀ mọ́ o. Àmọ́ lọ́wọ́ tá a ṣì wà nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ gbàgbé bóyá ṣẹlẹ̀. Ní sáà yìí àwọn tó wọ bàtà ẹ̀ wọ́n padà bọ́lẹ̀ ni o. Wọ́n wọ bàtà ẹ̀ báyìí wọ́n fẹ́ máa ṣe bí Gbenga Adeboye at the end of the day wọ́n rí lébà dàgbé wọ́n rọ́ padà sẹ́yìn. Orúkọ mi ni Prince Adéwálé Aládé Abọ́dẹ̀rìn MC Bọ́gà nípa ọ̀gá wa àbẹ̀fẹ́ Gbenga Adeboye. Ó jẹ́ nǹkan tí gbogbo pèdèpèdè tá a jùlọ nínú ẹ̀kọ́ tá a rí kọ́ látara wọn. Orí ẹ̀dá kan ò lè ní ìmọ̀ kan láì kọ́ ẹ̀kọ́ kan àbí méjì lọ́dọ̀ àwọn tí wọ́n jù lọ àbí tán nímọ̀ jù lọ àbí tán mọ̀nà jù lọ. Bàbá ń sọ̀rọ̀ pa akọni ọ̀gá wa Gbenga Adeboye à ń sọ nípa èdè nípa àṣà nípa ọ̀rọ̀ ìgbà tí wọ́n ni wọ́n jẹ́ káwọn àti ajẹ́ gbèdégbèdé sọ̀rọ̀sọ̀rọ̀ ká jẹ́ ẹni tó ṣe fi hàn láwùjọ. Ogún ọdún tí wọ́n lọ ǹjẹ́ ẹnìkan ti ẹ̀rí bàtà yẹn ẹnìkan ní tẹ̀sẹ̀ bọ̀. Bàbá ń sọ bàbá sọ kàtọ́ àwọn kan rí wọ̀ bẹ̀ kò dàbí àwọn kan rí wọ̀ mi ò gbọ́dọ̀ máa dákọ̀ àwọn kan rí wọ̀ wọ́n lò ó bẹ̀ kò dàbí. Nǹkan tó ń ṣe gbà sáwọn ti ẹ̀rí ṣe fáwọn tó ń bọ̀ lẹ́yìn. Láti sọ pé kò dàbí. Ẹ ṣe gan amarin bá wá pé ogún ọdún tí Gbenga Adeboye ti lọ láàrin sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tí ẹ̀rẹ́ ìgbà tó rí bàtà ẹ̀wọ̀ tó ń ṣe bíi tiẹ̀ látara àrùn ràn lọ́wọ́ àti àkọ́jú Gbenga Adeboye tó ń ṣe orúkọ yín sà. Ọ̀gá wa Gbenga Adeboye yá ọ̀sẹ̀ master of all number one nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àkọ́kọ́ náà àwọn kan wà tó náà wá ń ṣe ní àkàndá àwọn àfà gáàsù wà yàtọ̀ sí gáàsù sàmọ́nì àwọn àbẹ̀lẹ̀ tó bá wá ó fi ẹ̀yọ̀ ọgọ́rùn-ún ọdún káfíńtò ó ṣe ọ̀rọ̀ ẹnu Gbenga Adeboye àlàyé ló sọ̀rọ̀ ní sọ̀rọ̀. Ṣẹ́yìn tí ẹ mọ̀ wọ́n ní wò mí wò ṣe rí wọn rí ẹ mọ̀ wọ́n kí ló ṣe fẹ́yìn gbà ayé tiẹ̀. Èmi àti Gbenga Adeboye nígbà tó wà láyé àtijọ́ àmì ara wọn rí èmi àti wọn jọ ṣe ìyáṣà rẹ́kọ́ọ̀dù mo ti wà pẹ̀lú aláyé pẹ̀lú tó túbọ̀ dáàbì alájọṣe ọ̀sán àwọn àgbẹ̀ láti 1991 which is 32 years ago that ló ń ṣe ọláyé pẹ̀lú tó wá ní yunifásitì àwọn láàárọ̀ màá gbẹ̀rẹ̀ láti lọ ó di olówó ránṣẹ́ ní 1991 1993. Ẹ tẹ́ mọ̀ dáadáa ni. Ní 1991 1993 ó yẹ pé nígbà tó fẹ́ ṣe àwọn rẹ́kọ̀dù nípa ní rẹ́kọ̀dù nígbà tó ṣe rẹ́kọ̀dù different shows tó wà bẹ́ẹ̀
different strokes yẹn gbogbo ẹ̀rọ adé la mọ̀ ẹ ṣáà gbọ́ mi bí mo ṣe mo wà nínú rẹ́kọ̀dì yẹn àjọṣe díẹ̀ nínú rẹ́kọ̀dì wọn ti kéwì nínú rẹ́kọ̀dì yẹn mo wà bẹ́ẹ̀ nínú wọn ti sọ nínú rẹ́kọ̀dì yẹn mo wà bẹ́ẹ̀ àjọ ya fídíò yẹn ní ọdún yẹn nígbà tó wọ́n mẹ́jọ fọ́sátìlítì èmi pẹ̀lú wọn dé ní àkọ́kọ́ tá a kọ́kọ́ jọ ṣe ìyáṣẹ́ àfọ́sátìlítì. Gbenga Adeboye ní ẹni àkọ́kọ́ ọkọ̀ sí ọ fún ọtá màá tún ti dóde pariwo ẹ̀ fáwọn tí yóò mọ̀ wọn ní lọ́fẹ́ pọ̀ ní èmi pẹ̀lú wọn lẹ́ni tá a kọ́kọ́ jọ ṣe ìyáṣẹ́ ẹ̀ lé wọn. Kí wàá ní mú nígbàgbé orí kan ṣe fún yín? Ó mọ̀ ọ̀nà ìlú nígbà tí mo kọ́ ṣe fọ́ sábọ̀ tèmi ní ìyá 2000 rẹ́kọ̀dì wọn ti pè kó aláì mi pẹ̀lú lọ́wọ́ kọ́kọ́ tó fi lórí rédíò ká ọmọ gidi ni wọ́n náà ṣe rẹ́kọ̀dì tó báyìí bóyá pọ́ọ̀bù lórí pàpàpọ̀ lórí ètò àwọn olówó kọ́kọ́ jẹ́ kí wọ́n mọ̀ lórí program Gbenga Adeboye wọ́n ti kọ́kọ́ mọ̀ mí lẹ́yìn ìgbà náà wọ́n dábìí káwá ní kíní kan bó o bá sọ pé ó pọ̀ níwájú ọkùnrin lọ wá ọ̀yá ọkùnrin kan pọ̀ fún ẹ sílẹ̀ bàbá àwàdẹ ọ lára ọjọ́ tí kò ní lẹ́ni àkọ́kọ́ tó ẹgbẹ́ wá gbọ́ pé wọ́n lẹ́nu ọ̀pọ̀ àti ìgbà wọ́n jẹ́ kọ́nọ́lá ebi lẹ́ni ẹ̀kejì èèyàn ni wọ́n o kọ́nà ọ̀pọ̀ bá forí jì wọ́n ìgbà tó lọ́pọ̀ wá gbé sí ẹ̀ nígbà tó lọ́pọ̀ wá fẹ́ rẹ́kọ̀dì ó wá sí gbẹ̀yìn gbogbo alágbọ́ pé gbọ́dọ̀ fẹ́ kó kẹ́kẹ́ ìwà gbẹ̀yìn wọ́n náà ní láì láì láà gbogbo rẹ́kọ̀dì padà wá sí gbẹ̀yìn wọ́n wá sí láì láà ilá àlá wọ́n sọ pé ilá 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 ẹni àlùjọ́nà ni àmín. À ń sọ nípa olóògbé Gbenga Adeboye nígbà ayé ẹ máa ti gbọ́ rẹ́kọ̀dù ẹ máa ti gbórin ẹ̀ ó ṣe kẹ́kẹ́ ti pàdé kẹ́tì ní pàdé gan ǹjẹ́ tí ẹ mọ̀ ǹjẹ́ tí ẹ pàdé nígbà tó wà láyé. Òun ńlá lè dárúkọ yẹn èèyàn tó rúkọ ò lè parẹ́ láyé ìyá àti lọ́run yẹn. Lára àwọn tí wọ́n wá ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́ni tí ayé mọ̀ ǹjẹ́ tí ẹ rí tí orí bàtẹ́ ẹ̀ wọ̀ nínú gbogbo wọn ṣe ẹ rí kan yá ẹni yìí. Irú àtóríru Gbenga Adeboye ó di another 100 years ó dọ́gọ́rùn ọdún ní ìka tó dúró èdè Gbenga Adeboye. Òun náà ti sọ òun náà ti dágbádá ńlá kó máa bù bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń bù nú agbádá tó ti dálẹ̀ ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Talent Ọlọ́run fún Gbenga Adeboye Ọlọ́run ò fẹ́ nìkan kan òun nìkan lọ́run dá fún kátólì èèyàn tọ́lọ́run tún máa fún bíi tiẹ̀ ó dọ́gọ́rùn ọdún ni. Orúkọ yín sà? orúkọ mi ni Fúnṣọ́ Adéjọbí Dadije làwọn yìí máa ń pè mí. Thank you, sir. Ogún ọdún ni tí Gbenga Adeboye ti lọ nínú oṣù náà ni kí lè tó ṣé ìjọba ìwà lẹ́yìn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń ṣe. Lórí pé bóyá ètò wà àbí kò sí ètò tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń ṣe àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wa àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa ni wọ́n lè sọ lórí ẹ̀ àbí ó dá mi lójú pé ètò wà tí wọn ò tí ì jẹ́ fún wọn lé ètò wà. Ǹjẹ́ ẹ ti rẹ̀ sọ pé ẹnìkan báyìí ti rí bàtà yẹn wọ̀ láti bí ogún ló ti lọ. Mi ò ní parọ́ pẹ̀lú pé iye kélé ní iṣẹ́ yìí kò sí. Lẹ́bùn àti nífun ni kò sí. Báwo ni akẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹgẹ́ sọ̀rọ̀ àti àwọn ẹbí ẹ̀ ṣé ẹ ti ẹ̀ ń ríra kí ni ṣó wà? Ní tọ̀dọ̀ tèmi torí ìgbà tí síwájú tó dúró sí wọn ra èmi wọn ò tí kàràkàrà wọ́pọ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ràn mọ̀ yẹn mọ̀ wọ́n. Nígbà náà orúkọ mi wọ́n mọ̀ mí nípasẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá mi Enúdùnjuyọ. Wọ́n rẹ́ gbọ́ ni ọmọ bí mi ọmọ mi dáadáa. Ẹ ṣé gan.